ṣe o. Iná sọ ní Fresh FM iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Yinka Ayefele irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ jóná ráúráú ọ̀pọ̀ dúkìá bàjẹ́. Iná sọ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM tó jẹ́ ti ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Yinka Ayefele ní ìlú Ìbàdàn, ó sì jó ọ̀pọ̀ irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn dúkìá míì ráúráú. Agbẹnusọ fún iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àtàwọn iléeṣẹ́ Yinka Ayefele Samson Akindele ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé lálẹ́ àná ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù kẹjọ yìí ni ìjàmbá iná ọ̀hún ṣẹlẹ̀. Ọ̀gbẹ́ni Akindele sọ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni a fi ń sọ fún gbogbo èèyàn pé ìjàmbá iná ṣẹlẹ̀ ní olú iléeṣẹ́ rédíò Fresh FM lálẹ́ ọjọ́ Ẹtì nílùú Ìbàdàn. Iná náà jó ibi tí a máa ń gbé orin jáde tó jẹ́ ti akọrin ẹ̀mí ni Yinka Ayefele ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn nǹkan tó wà nínú ilé tí iná jó yìí tó wà ní agbègbè Challenge ní Ìbàdàn ni okòwò Ayefele tó fi mọ́ Merry Makers Band ti iṣẹ́ báǹdì orin rẹ̀. Níbi ilé yìí náà ni iléeṣẹ́ rédíò tiwantiwa Blast FM àti Fresh FM wà. Ọ̀gbẹ́ni Akindele ṣàlàyé pé ní nǹkan bíi aago 7:30 alẹ́ ni iná ọ̀hún bẹ̀rẹ̀ tí ó sì dá gbogbo ètò tó ń lọ lọ́wọ́ lórí ìgbóhùnsáfẹ́fẹ́ dúró. Agbẹnusọ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àti Yinka Ayefele ní kété tí iná ọ̀hún bẹ̀rẹ̀ làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà bẹ̀rẹ̀ sí ní sáré kìtàkìtà káàkiri pẹ̀lú ìbẹ̀rù. Ó ní bákan náà ni ìbẹ̀rùbojo gbalẹ̀ lágbègbè Challenge tí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún wà. Agbẹnusọ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM fìdí rẹ̀ múlẹ̀ pé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àti Blast FM 98.3 jóná gan-an. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé irinṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, yàrá àtàwọn akọ̀ròyìn tí máa ń ṣiṣẹ́ àtàwọn irinṣẹ́ mèremère míì jóná ráúráú. Gbogbo ìgbìyànjú láti pa iná ọ̀hún káwọn panápaná tó dé pàbó ló já sí torí iná náà pọ̀ jù. Ní báyìí o, a ò tí ì lè sọ pàtó iye tí dúkìá tó jóná lẹ́tọ̀ọ́. Bákan náà ni a kò tí ì mọ ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún lọ́wọ́lọ́wọ́. Akindele kò ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà lágbègbè Challenge tí wọ́n ṣe ìrànwọ́ láti pa iná ọ̀hún. Bákan náà ló tún gbóríyìn fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti paná náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí kẹ́ ẹ sì pín in ká. Ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.